Can you please put your hands together for the celebrant of the night, Mrs. Modumbe Inije and family. Put your hands together for them as they come in right now. Come in, it's your birthday. Thank you for today. Thank you for this day. Thank you for your grace. Oh, back at the back, it's love and as you are to over, I didn't talk and do. See my life, Lord, I'm grateful. My testimony, by your grace, open the meter, get you up, my comfort out.
mommy? Oh my God. Daddy, we appreciate you. Oh my God. Mommy, you can go and sit down. Daddy, please take your wife. Ladies and gentlemen, it is my pleasure to welcome in our midst the celebrant of the night, Mrs. Modupe Inije and family. Put your hands together for mommy as she comes in right now. Attorney Shay, are we ready? Okay. Before the latest release coming down.
I
sí Adébí ibi ìgbìyà àwọn ọmọdé bọ̀bọ̀ lẹ́yìn lọ sí ọmọdé láti lọ́kọ̀ ibi ìgbìyà lọ́kọ̀ gbogbo bọ́sù olùwàjọ ìṣúná àgbẹ̀yìn ìṣòfò. Oyè bá mi mẹ́rù ní bàbá o, owó làbí kí wọ́n lé lọ́dọ̀ mi bá. Wọ́n retí
òkúkú mi. Wọ́n ti bọ́ra wọn sọ̀rọ̀ láti lọ́kọ̀. Wọ́n ní ọ̀rọ̀ ilé àdúrà lójó. Dr. Bọ́lájí, ọ̀rọ̀ ilé àdúrà, ọkọ̀ princess. Wà lọ́dún sí. Ẹ bá mi kí Dr. Bọ́lájí, ọkọ̀ princess òkúkú mi. Dr. Bọ́lájí òkúkú mi. Ọkọ̀ princess òkúkú mi. Ẹ bá mi kí yèyé omi o. Yèyé omi súnmọ́ mi nítòsí. Àwọn tèmi lábàtà jọ́jì ọ̀. Wọ́n ní ẹni àwọn jíjà tó ń ṣe. Mo pàdé owó wọn bí ọmọ ọ̀dà. Àjọ lọ sábẹ́ ní kàmí. Sọ́rí èèyàn kan fún ẹ ó sọ̀rọ̀. Ẹ bá sọ̀rọ̀ mi láyé jọ. Èyí náà ẹ sọ sí Jésù Kristi lọ́jọ́ sí. Òun làbí tí ẹ ti bẹ̀rẹ̀ kọ́lá mi kórè. Èyí náà ẹ sọ sí Mósè sí Lágídí. Síbẹ̀síbẹ̀ ó sì kórè. Òun làbí èyí náà sọ lóde ọ̀rọ̀ rẹ̀. Ó yẹ sọ pé àwọn ayé. Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀. Dọ́kítọ̀, wọ́n lè sọ tó wà ó. Ọkọ̀ princess nígbà tó ń sọ̀rọ̀. Àwọn ayé. Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀. Princess, wọ́n lè sọ tó wà ó. Princess tó bí ìpàlẹ̀ wọ̀ nígbà tó ń sọ̀rọ̀. Princess kú ìpàlẹ̀ mọ́ ọjọ́ bí ẹjọ́ bá lọ mọ́ princess. Ní November 5, ọ̀pọ̀ ìpàlẹ̀ mọ́ princess. Apology. I am not going to win, princess. Oh, yes, so me, àwọn ayé. Ọdúnpẹ́, aláàbò rẹ̀ sọ̀rọ̀. Màmá fẹ́ mi, wọ́n lè sọ fún ọ́. Nígbà náà ṣọlọ́. Ọdúnpẹ́ sọ pé àwọn ayé. Màmá Jàlí, àwọn aláàbò rẹ̀ sọ̀rọ̀. Wọ́n lè sọ fún ọ́. Olùkọ́ nígbà náà ṣọlá fún wa. Olùkọ́ mi ò mọ tọ́pẹ́ òṣèlú. Mi ò mọ tọ́pẹ́ òṣèlú. Ìníjẹ̀ mi ò mọ tọ́pẹ́ òṣèlú. Ayájí ìníjẹ̀ mi ò mọ tọ́pẹ́ òṣèlú. Olùkọ́ ọkùnrin ọ̀lẹ́lẹ̀. Gbogbo fọ́ ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ ò jẹ́ tó yí. Olùkọ́ ìníjẹ̀ mi ò kà lẹ́lẹ̀. Gbogbo fọ́ ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ ò jẹ́ tó yí. Ọ̀rẹ́ ò dá ẹ lò. Ìdè ò mọ̀ lápẹ́ òṣè. Mo tún fẹ́ sọ pé Ọlá, I am very very grateful for all you have done for me. Ọlá, I am very very grateful. I say thank you Jesus. Mo tún fẹ́ Ọlá, I am very very grateful for all you have done for me. Ọlá, I am very very grateful. I say thank you Jesus. Oh, yeah.
yáyá lórí ají gbọ́dọ̀gbọ́. Bóyá ẹyin tí mi l'Amẹ́ríkà ò ṣe wá. Lélelélelélele ṣe wá. Yèyé òde bá lòdò ṣe wá. Lélelélelélele ṣe wá. Dr. Jackie Miami ṣe wá. Lélelélelélele ṣe wá. Yèyé òde ní Miami ṣe wá. Lélelélelélele ṣe wá. Gbogbo bẹ́ẹ̀ni ìjẹ̀tọ́ lọ́dọ̀ jọjọ ṣe wá. Ọmọ kan ní lélelélelélele ṣe wá. Owó ọbí l'Amẹ́ríkà ṣe wá. Lélelélelélele ṣe wá. Yèyé òde l'Amẹ́ríkà ṣe wá. Lẹ́kọ̀ọ́ lélelélelélele ṣe wá. Yèyé òde báwo ṣe wá. Lélelélelélele ṣe wá. Àjọ kẹ́sìmọ́ mi nítòsí ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ lélelélelélele ṣe wá. Àjọ kí ọ̀yà tí kò bá wò lò ṣe wá. Yèyé òde lélelélelélele ṣe wá. Báwo ṣe wá. Lélelélelélele ṣe wá. Lélelélelélele ṣe wá. Ẹni tí mi máa ń wò ṣe wá. Mama Fami Papa, Mama Charlie, oh Mama Mary. Mo dúpẹ́, àdúrà ló lè ṣe sá, àdúrà ló lè ṣe. Gbogbo nǹkan lórí kòtò, àdúrà ló lè gbèrò, àdúrà ló lè ṣiṣẹ́, àdúrà ló lè gbé ipò dára. Ta ló sọ pé kò sí jó? So, àkàṣe yìí lẹ́jọ́ sí mi, ó yẹ kó o bá lè dúpẹ́, kó o bá lè dúpẹ́. Sábà ó ti tó lọ́rùn ní gbèsè lọ. Ọkọ̀ ìkàlẹ̀ ọmọ mi ò lọ. Ó bàbá ìdíje. Èèyàn tún dé ní ìbàjẹ́ mi. Ó yọ bí ọmọ kan o. Ọkọ̀ yẹn tún dé ọkọ̀ àìsàn o. Oh, bàbá mi àbí o. Oh, bàbá mi àbí o. 1, 2, 3, 4, 5, 6, 7, 8.
Láti máa gbọ́ gbogbo US study. Ọlọ́ládé gbajúmọ̀ mi, ọmọ bá ń sọ̀rọ̀ lọ́wọ́. Àjọkẹ́, àyàfi ìjòyè lórí tò. Láyé gbogbo US study. Èèyàn Bishop l'Amẹ́ríkà ni. Ìjẹ̀jẹ̀ tí máa gbọ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ọlọ́ládé gbajúmọ̀ mi. Ẹ̀bá àtàjọ àjọkẹ́. Lọ́lá l'Amẹ́ríkà ṣe. Dáre, àwọn tí US study. Lọ́lá fún Dáre. Mo ṣe Dáre ìgbòho Amẹ́ríkà. Olórí ọkọ̀ máa gbẹ́sẹ̀ sí ọ̀pọ̀. Ó yá gbé mi lò. Dáre, mi lè gbé. Àwọn tí sáyà ti wọ́n ní kíkẹ́. Dáre, mo ti gbé. Because
Shasha.
Georgia láyé. Onílé rẹpẹtẹ ní Georgia. Ọ̀làdé tí mo máa ń ṣe alágbàlá ìtura láyé. Ayé jí ni àmínú. Ọ̀làdé yẹn ní tóbi láyé. Láyé ẹgbẹ́ ìwọ kọ́ ọlọ́run ni o. Ìwọ kọ́ àmínú ọlọ́run ni o. Orí tó kú, orí ọ̀la. Charlie, Mama, marry me.
Ìjẹ̀ṣà ní ọmọ kò. Máyọ̀wá aya Ìbàdàn. Màmá méjì. Màmá ìbejì lọ́kọ. Obi méjì kúndò wò. Aya Jàlá ló bá lòdì. Aya Ìbàdàn ní Olúyọ̀lé. Àní ìkàyé ẹ̀gbọ́n wálé ní pọ̀sì.
Nítorí ọmọ ọlọ́jọ́ ẹjẹ́ ẹ̀kọ́ tuntun fún sexy baby, sexy baby, sexy baby, sexy baby, sexy mama, ẹlẹ́ yóò bàjẹ́, lájẹ́ baby, ẹlẹ́ yóò bàjẹ́, lájẹ́ baby.
Excellency Maria Pedro Agosi. Olúwa ló máa jẹ́. Olúwa ló máa jẹ́. Olúwa ló máa jẹ́. Olúwa ló máa jẹ́. Ọba tí a pè tó lórí lọ́dọ̀ mọ́. Olúwa ló máa jẹ́. 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 Ọba tí a pè tó lórí lọ́dọ̀ mọ́. Olúwa ló máa jẹ́. Àwọn ọmọ ọlọ́run bí. Àwọn ọmọ mi Jésù. Ọba tó láyé ọ̀sẹ̀kùn. Ìkàwọ́ ó máa tó tí kò lè ṣe. Alágbára lọ́lọ́run. Ọmọ Màrífà. Alágbára ní Jésù bí. Ọba tó láyé ọ̀sẹ̀kùn. Ó máa tó tí kò lè ṣe.
Ọ̀ṣọ́